èké wọlé igi ìsáná di tí ò ṣeé wò mọ́, béèké bá lọ tán igi ìsáná di tí abiyamọ ń wá kiri. A ti lo ilé ayé kúrò nínú ayé ó tọ́ sí mi, ilé ayé òun la fẹ́ fún la wà. Ẹ wo bí 20 ọdún 30 ọdún sẹ́yìn, ẹ wo àwọn tí wọ́n ń joyè nígbà náà, tí gbogbo wọn ló lówó kàbìtìkàbìtì. Ẹ wá wò lónìí, kọ́ lọ jalè, kọ́ lọ gé orí èèyàn pé ṣe ètùtù ọlá, tó o bá ti gbówó dé, tó ti wà àdúgbò, tó ti kọ́lé rẹ̀bẹ̀tẹ̀, tó gbé mọ́tò gbìngbì táwọn èèyàn ń rọ́ tẹ̀lé ọ, ní tó kù tí wọ́n kàn fi lọ ni pé wá joyè. Tán bá ti wá ní ọ wá joyè, wọn ò fẹ́ mọ bí o ti rówó, kò bá wá jẹ́ pé bó ṣe joyè ń tán ẹlẹ́dàá wọn lọ́mọ fi fọ́kọ mu tówó tí ó fi máa pọ̀ sí kọ̀ọ̀kan wọn. Àdúgbò wo gangan Ṣèyí Tinubu ń gbé kó tó di pé bàbá rẹ̀ di ààrẹ orílẹ̀-èdè? Ipa wo ló kó ládùúgbò ibi tó ń gbé kó tó di pé bàbá rẹ̀ di ààrẹ orílẹ̀-èdè? Èmi rèé ẹ̀yin rèé, kí lẹ mọ̀ mọ́ Ṣèyí Tinubu kó tó di pé bàbá rẹ̀ di ààrẹ orílẹ̀-èdè? Àwọn tó ṣèṣe ọ̀kan lọ́mọ gan, ikú lọmọ la fi ń wá wọn kiri. Nígbà tí ó di pé àwọn apá ibìkan nípínlẹ̀ Ọ̀yọ́ táwọn darandaran nú àwọn darandaran tí wọ́n ń dà wọ́n láàmú, tí wọ́n ń ní wọ́n lá, bàbá yìí nìkan ló jáde ló kó àwọn èèyàn sódì, ó ní ẹ jẹ́ á fèsì àwọn aráabí. Àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí, gẹ́gẹ́ bí ìwà mi àti ìṣe mi ní gbogbo ìgbà pé tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́yin ó máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arenas TV nìkànnì tí ẹ já sí yìí, mo rọ̀ ọ́ bá mi subscribe sí ẹgbẹ́ rẹ̀ ohun ọ̀rẹ́ máa gbogbo níbẹ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní notification bell, bá mi tẹ̀ ìbá tẹ̀ tán kan yóò gbósùn mi ta kan wá tí ń bẹ lókè ohun tí ń ṣọpṣọ a lí àti lí oníkẹ́ bá mi tẹ̀. Ọmọ kì í gọ̀ títí kó gbàgbé orúkọ ara rẹ̀, Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn náà ní orúkọ mi. Gbogbo àtẹ̀jíṣẹ́ yín pátápátá lórí WhatsApp lórí ọ̀rọ̀ tí bàbá olómi ọgbọ́n sọ ní àná, ìyẹn fún fídíò tí mo ṣe ní àná, fáǹfààní àwọn tó bá ti wo fídíò àná yìí ẹ lọ gbọ́dọ̀ tí bàbá yìí sọ, àwọn ọ̀rọ̀ tó ní òye tó sì ní ọgbọ́n nínú. Gbogbo kọ́mẹ̀ntì yín, gbogbo àtẹ̀jíṣẹ́ yín pátápátá òun ni mo rí ní àná. Àwọn kan tẹ̀ tó pè mí pé Olúwaṣẹ́gun báyìí báyìí nǹkan ló kù sí, báyìí báyìí kọ́ ni ó ṣẹlẹ̀. Àmọ́ mo kúrò níbẹ̀, mo lọ sí ọ̀dọ̀ àlejò mi tuntun, ẹni tí ẹ̀ ń wò ní ẹ̀gbẹ́ mi yìí. Gbogbo iṣẹ́ máa ń sọ ní gbogbo ìgbà pé ẹ máa rí oríṣiríṣi ojú tuntun òun lẹ́ máa rí lójú ìkànnì yìí. Arákùnrin tí ẹ̀ ń wò lọ́gbọ́n ní ẹ̀gbẹ́ mi yìí, mò ń kọjá lọ ní ìjọ kan, wọ́n á gbọ́rọ̀ kan ọ̀rọ̀ bàǹtàbàǹtà kan tí wọ́n sọ. Ọ̀rẹ́ wọn yà mí lẹ́nu pé a sì ní àwọn ọlọ́gbọ́n ènìyàn nínú ìlú yìí tí wọ́n ní ọgbọ́n tí wọ́n sì ní òye. Ẹnu mi kọ́lẹ̀ ti gbórúkọ wọn, èèyàn àwọn náà ni wọ́n fi sọ̀rọ̀. Ẹ káàsán bàbá. Ẹ kú dédé àsìkò yìí gbogbo èèyàn wa. Kọ̀ọ̀kan kí ni orúkọ yín? Ohun yìí tó lágbára. Ọmọkẹ́hìndé Ìṣọ̀lá ló kọ mi, MC Vangaruba gbogbo ayé mọ̀ sí. Mo jẹ́ kan nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ Yorùbá tó sì máa ń ṣe àgbéga fún àṣà àti ìṣe Yorùbá dáadáa. Bẹ́ẹ̀ ni. MC lẹ́yìn ṣe. Máa ń darí ayẹyẹ ọmọdérin pòṣónú nílànà tíátíá. Nílànà Yorùbá. Nílànà tíátíá tí ò lámúlùmọ́ láìdè inú. Báyìí lè bú náà à ń ṣe ṣùgbọ́n wọn ò láìké èdè Gẹ̀ẹ́sì. Iṣẹ́ òun lè gbòòlè ṣe, ṣíṣe MC gbogbo lẹ́ ń ṣe ní. Mo ń ka ìròyìn lédè Yorùbá. Mo ń gbóhùn sáfẹ́fẹ́, mo ń ṣe àwọn ètò lọ́kùn òjọ̀kan pàápàá tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà. Bá mọ̀ tẹnu bọ̀ lórí afẹ́fẹ́ lórí rédíò. Iṣẹ́ rédíò ìgbò ní iṣẹ́ tí mo yàn láàyò ni Ọlọ́run sì ni mo rí ṣe ń nẹ́. Ṣé ń parọ́ ni? Ojú yín pàpà ń pààyàn lẹ́rìn. Ọ̀dà bóyá ń dàwọ̀ bó ń gbà ni. Ẹ mọ̀ pé gbégún sá kẹ́kẹ́ kò sẹ́ni ó lè mọ̀, gbégún kàbàjà kò sẹ́ni ó mọ̀, ẹni ó bá tẹ̀lé egún dé gbàlẹ̀ ni ó mọ̀ lóyún tí ń bẹnu ẹ̀ kú.
nítorí ọ̀rọ̀ kékeré kan mo ṣe torí ẹ̀ wá lónìí nítorí pé mo rí nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ náà fitafita pẹ̀lú àwọn ènìyàn kan nígbà tí mò ń kọjá lọ ní ọjọ́ kan ẹ bá sì di pé ìjọ náà mo kí yín lọ́hùn-ún mo sì padà wá pé ẹ jọ pé ṣé mo lè gba nọ́mbà yín níjọ́ náà lọ́hùn-ún tó ìrìn àjò mi ni mo kúrò nílé mo rò pé kí ló bá arákùnrin yìí torí ọ̀rọ̀ tí wọ́n sọ náà mo rò pé ó má jẹ́ pé tí nìkan ni ó gbọ́ àmọ́ mi ò ní béèrè àwọn ọ̀rọ̀ tí ẹ sọ níjọ́ náà lọ́hùn mi ní béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pé ìgbà tó bá wà nínú ọkàn mi mo máa ń fẹ́ láti béèrè. ó dà bẹ́ẹ̀. Ó má dàbẹ́ ni pé mo ti wá rí yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn níṣojú àwọn aráàlú máa bá yín ní gbìm. kò sí wàhálà. lórí ọ̀rọ̀ Ṣèyí Tinubu mo torí ẹ̀ wá sí orí ètò yìí lónìí. ọmọ aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà. ọmọ aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà. mo rí nínú níwùsì kan nínú ìròyìn kan wípé wọ́n fẹ́ fi jẹ Aláàfin ọba Ọ̀wádé wọ́n fẹ́ fi jẹ ọba Akeem Ọ̀wádé kábíyèsí o. wọ́n ní wọ́n fẹ́ fi jẹ oyè Ọ̀kànlọ́mọ nílùú Ọ̀yọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá. ẹ má bínú ní àgbo. ìṣòro rò wípé ẹnìkan wá sọ létí mi níbi tí mo ti ń bọ̀ wípé oyè náà ò tọ́ sí. márùn lọ́kàn mi pé ta ni oyè yìí wá tọ́ sí ẹni tó yẹ yìí tọ́ sí ẹni náà sọ. màá fẹ́ gbọ́ lẹ́nu ní ti kára yín pé ṣé lóòótọ́ àti lódodo wípé oyè yóò tọ́ sí Ṣèyí Tinubu. ẹ jẹ́ mú ọ̀rọ̀ mi báyìí. èké wọlé igi ìsánádi tí ò ṣeé wò mọ́ béèkì bá lọ tán igi ìsánádi tí abiyamọ ń wá kiri. a ti lo ilé ayé kúrò nínú ayé ó tọ́ sí mi ilé ayé òun la fẹ́ fún ńlá wà. ayé ó tọ́ sí mi láyé kó o ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ káwọn èèyàn náà rí ọ pé ẹni yìí ló tọ́ sí. ṣùgbọ́n ayé òun la fẹ́ fún ayé pé kí ni ó fún wa tá a bá fún. ayé ibẹ̀ la wà báyìí. ẹ wo bí 20 ọdún 30 ọdún sẹ́yìn ẹ wo àwọn tí wọ́n ń joyè nígbà náà tí gbogbo wọn ló lówó kàbìtìkàbìtì. ẹ wá wò lónìí kọ́ ọ lọ jalè kọ́ ọ lọ gé orí èèyàn pé ṣe tutù ọlà tó o bá ti gbówó dé tó ti wà àdúgbò tó ti kọ́lé rẹ̀bẹ̀tẹ̀ tó gbé mọ́tò gbèǹgbè táwọn èèyàn rọ́ tẹ̀lé ọ ní tó kù tí wọ́n kàn fi lọ ni pé wá joyè. tọ́ bá ti wá ní ọ wá joyè wọn ò fẹ́ mọ bí o ti rówó kọ́ bá wá jẹ́ pé bó ṣe joyè ń tán ẹlẹ́dàá wọn lọ́mọ fífọ́kọ mu tówó tí ó fi máa pọ̀ sí kọ̀ọ̀kan wọn. ṣé wá rí lórí ọ̀rọ̀ Ṣèyí Tinubu kán tó lè fún yàn lóyè èyí ò nípa tó ti kó àdúgbò wo gangan Ṣèyí Tinubu ń gbé kó tó di pé bàbá rẹ̀ di ààrẹ orílẹ̀-èdè. ipa wo ló kó ládùúgbò ibi tó ń gbé kó tó di pé bàbá rẹ̀ di ààrẹ orílẹ̀-èdè. èmi rèé ẹ̀yin rèé kí lẹ mọ̀ọ́mọ̀ Ṣèyí Tinubu kó tó di pé bàbá rẹ̀ di ààrẹ orílẹ̀-èdè. wọ́n sì ní ká tó fi yàn joyè yóò ní àwọn nǹkan àmúyẹ lọ́pọ̀lọpọ̀. àwọn nǹkan àmúyẹ wo lẹ fẹ́ fún? nǹkan àmúyẹ ẹyọ kan tó ní ni pé bàbá rẹ̀ lààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. nǹkan míì wo lẹ fẹ́ sọ pé ó tún sí ẹ fi fẹ́ sọ pé oyè tọ́ sí. èmi rò pé àwọn tí wọ́n máa ń fún lóyè irú oyè Ọ̀kànlọ́mọ tẹ́ dákan sí kọ́kọ́ júwe nǹkan tó ń pè lọ́kànlọ́mọ fún yín. Ọ̀kànlọ́mọ ni èèyàn kan nínú àwọn tó kù tí ń ṣe nǹkan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n bá dá ipá jọ dáwùjọ wọn ò lè rí ṣe. èèyàn kan ṣoṣo kì í ṣe pé tí ń fún àwọn èèyàn lówó ni wọ́n ń sọ ò tí ń ṣe nǹkan kan eléyìí tí ìlú ń jẹ àǹfààní rẹ̀ tẹ́ pé àǹfààní tí wọ́n wá ń rí lára rẹ̀ wọn ò lè rí lára 20-30 ọmọ láàrin ìlú ọ̀hún. sẹ́yìn jẹ́ àǹfààní Ṣèyí Tinubu rí ẹ̀kọ́ dá lóhùn sá olóòtú. èmi ò lè sọ pé àǹfààní báyìí mo jẹ lára Ṣèyí Tinubu. sẹ́ni tí ọmọ locality àbí kílẹ̀ yín eléèbó ń pè tí ọmọ ibi tí mò ń gbé lẹ́wàá sọ pé mo jẹ àǹfààní rẹ̀ kí ni nǹkan pàtó tó ṣe tó kárí gbogbo àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà táwọn wò pé kò sọ́dọ̀ kan tó lè dán ilé yìí wò ẹ̀já fún lóyè Ọ̀kànlọ́mọ. lọ́kàn tí yín gangan tẹ́ ń bí mi ṣé Ṣèyí Tinubu tọ́ lẹ́ni tí ń jẹ oyè Ọ̀kànlọ́mọ oyè wo gan lẹ́rù pọ̀ tọ́ sí. oyè tí ó ti jẹun ó ti tó lóyè ọmọ aláṣẹ orílẹ̀-èdè ó tó ń fi ń dọ́là kiri bẹ́ẹ̀ gbọ́ lẹ́nu lọ́lọ́ tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká sọ̀rọ̀ tí wọ́n ní àwọn tí ń tẹ̀lé kiri láwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ní wọ́n tó lọ gbàjọba lórílẹ̀-èdè ibòmí ṣé wọ́n pààrọ̀ ní gbogbo alárí fọ́nrán ẹ wo àwọn tí ń tẹ̀lé wọn kiri. èyí ń lẹ wá ń sọ pé oyè bí wọ́n bá tó wáyé pé lóòótọ́ oyè tọ́ sí ọmọ aláṣẹ orílẹ̀-èdè wa Ṣèyí Tinubu ẹgbẹ́ ni wà àbí kí n jù lọ díẹ̀ ṣùgbọ́n ọmọ aláṣẹ ni ó ti jù wá lọ táyé pé lóòótọ́ oyè kan tọ́ sí kó kọ́kọ́ proof nǹkan tá a fi mọ̀ pé oyè yìí tọ́ sí tá à lè bá a jàǹpátá náà
toró lówó so gbogbo tán àròyé dẹnu tálákà. Bẹ́ẹ̀ ni àwáwí làwọn mọ̀ wí ṣùgbọ́n náà àwáwí wa yóò fàṣọ mọ́ wọn la. Wọ́n èé ṣèlú bẹ́ẹ̀, wọ́n èé ṣèlú bẹ́ẹ̀ ni, wọ́n èé ṣèlú bẹ́ẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní olórí ọ̀dọ́ tó jẹ́ agbẹnusọ àwọn ọ̀dọ́ lásìkò yìí ju Ṣèyí Tinubu lọ. Níbo lẹ ti á fẹ́ rí Ṣèyí Tinubu? Ẹ sọ fún mi níbo lẹ ti fẹ́ rí? Irú ẹni tẹ́ fún nírú oyè ọ̀kan lọ́mọ á jẹ́ni tí ń ṣe iṣẹ́ ojúṣe ọ̀dọ́ dáadáa bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àní rí bí nǹkan kan ṣẹlẹ̀ lápá ọ̀dọ̀ wa ń bí. Bí nǹkan kan bá ṣẹlẹ̀ lápá àríwá ibẹ̀ lẹ́ẹ̀ tí mọ́ rí tí ọmọ lọ yọjú tí ọmọ ṣe donation. Ọdẹ ẹ sọ donation kan tẹ́ fẹ́ sọ pé Ṣèyí Tinubu ṣe nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni nǹkan láàbí ọ̀ṣẹlẹ̀ kọ́lọ́mọ jẹ́ àríṣẹlẹ̀ láàbí. Ṣé bẹ́ẹ̀ ni ọ̀ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ ni ọ̀ṣẹlẹ̀? Ẹni ẹ wàá fi joyè ọ̀kan lọ́mọ ńlẹ̀ Yorùbá ẹ wàá tọ́ka sí ipa eléyìí tó ní nílẹ̀ Yorùbá. Èyí sọ pé tí kábíyèsí fẹ́ sí ò dá o ṣùgbọ́n wọ́n ní ìsíwò ìkòròwò ìwọ̀n bá dìjọ wò gẹ́gẹ́ ni máa gún kábíyèsí. Mo sì fi làforí adé o ṣùgbọ́n ẹni ẹ fẹ́ fi joyè o ẹnu mi ò gbà pé kò tọ́ sí ṣùgbọ́n àwọn kan àmúyẹ̀wò lẹ rí ẹ fẹ́ fi joyè. Yóò tún wá jẹ́ pé oyè ọ̀kan lọ́mọ ọ̀pọ̀ o ọ̀kan lọ́mọ ń pọ̀ fún Ṣèyí Tinubu o. Ẹ bá ṣe wàá pè ní olórí ọmọkùnrin ìlú tí bàbá rẹ̀ ti wá kò bá sì dáa káwọn aráàlú rẹ̀ nìkan mọ̀ bá fà. Ilẹ̀ Yorùbá mọ̀ pọ̀ olóòtú, ilẹ̀ Yorùbá pọ̀ ojoojúmọ́ nílẹ̀ Yorùbá ń fẹjú sí. Àwọn bí ẹ pè ní Ìjù níjó ní ó ti dìlú ńlá tán ti lọ́ba. Àwọn ìlú náà sì wà nùlú tí ẹnì kan wá jọ̀kan lọ́mọ lé lórí sọmọ bẹ̀. Kí ni nǹkan gbòógì tó ti ṣe tó yẹ pé àwọn ọ̀dọ́ máa ti ń sá fún nǹkan náà láti ṣe tó sì jẹ́ nǹkan ìdàgbàsókè nǹkan lọ síwájú tó yẹ pé àwọn tí ń bẹ lóde òní wọ́n jàǹfààní rẹ̀ àwọn tí tó ń bọ̀ wọ́n tó jàǹfààní rẹ̀ tírú ẹni bẹ́ẹ̀ gbèsè. Ṣé wàhálà àwọn agbésùnmọ̀mí tí ń dà àwọn àgbẹ̀ láàmú tó ń ló bá paná rẹ̀ ní ẹfẹ́ àwọn pé ọmọkùnrin yìí ọ̀kan lọ́mọ ni? Àbí àwọn ajínigbé tí wọ́n ń da ọ̀nà òpópónà mọ́rosẹ̀ láàmú ní Ṣèyí wá kó àwọn ẹ̀ṣọ́ rẹ̀ lọ́bẹ̀ wọ́n wá kó gbogbo wọn á ní bọ́mọkùnrin ṣe é ṣe rèé eléyìí tọ́ lọ́kan lọ́mọ. Àwọn tó ṣèṣe ọ̀kan lọ́mọ gan ikú lọ́mọ la fi ń wá wọn kiri. Bẹ́ẹ̀ ni bí olóyè Sunday Adéyẹmọ tó gba ìmọ̀ sí Sunday Igboho bàbá ń gbìyànjú wọ́n gbìyànjú dáadáa kò sí rọ́bẹ̀ wọ́n gbìyànjú. Nígbà tí ó di pé àwọn apá ibìkan pínlẹ̀ Ọ̀yọ́ táwọn darandaran nú àwọn darandaran tí wọ́n ń dà wọ́n láàmú tí wọ́n ní wọ́n la bàbá yìí nìkan ló jáde ló kó àwọn èèyàn sódì ó ní ẹjẹ́ á fèsì àwọn aráabí. Wọ́n gbọ̀n wọn yẹ́bẹ́yẹ́bẹ́ lóòótọ́ kó tó di pé ìjọba wa sọ pé nǹkan kan ṣẹlẹ̀ nígbà ni léyìí wọn ò sì máa sọ jù. Ìjọba wa dá sí iná sọ pé wọ́n ń wá wọn ni bàbá wọ́n fọgbọ́n ṣe é nì bàbá ṣe mọ̀jàmọ̀sá là ń mú ọkùnrin lójú ogun ni. Báwọn náà bá dúró ìtàwé ìkọlà mọ̀ wí ẹni ọba bú olóyè Sunday Igboho ń gbà ní kẹ́ni ni wá jáde ní ìsìn bírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí kí lòun ó ṣe sóhun ó dúró ni. Bàbá ara akọni ẹja gbé ẹja bọlá fún akọni ni wọ́n irú wọn bá jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ kìí ṣe tọrọ àsọgbọ́n nù. Wọ́n bá jẹ́ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá bí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n kọ́ dúró láwọn kan ṣoṣo náà pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ọ̀dà ṣé ẹ má bínú ká kó ọlọ́pàá àti gbápò lẹ́yìn ọmọ aláṣẹ orílẹ̀-èdè wa Ṣèyí Tinubu. Ọmọ ọdún 10 lè dúnkòkò mọ́ tí ọ̀fọ̀ irú èèyàn ó lẹ́fẹ́ sọ pé yóò dúnkòkò mọ́ Sunday Igboho fi máa sá ó yẹ sọ fún mi. Torí tá a bá ń sọ pé torí pé bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ á ti fún bàbá rẹ̀ ní ta lè fún ààrẹ tí ò sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan tó jù lọ gbogbo wọn náà wọ́n jọ mọ́ lọ láǹpọ̀ ní ẹ mọ́ tó gbọ́ láàmì ìkọ́ lọ́rùn mọ́ ọlá tí ò lè ṣàǹfààní fún un lásìkò yìí nítorí kò lè ráàyè tòṣèlú wọn bá ká báyìí bàbá mi ò gbọ́dọ̀ jábọ́ bàbá mi ò gbọ́dọ̀ kú mẹ́ bóun bàbá mi ó ṣe tẹ̀ wájú ni wọ́n ń bá kiri tí ó bá jẹ́ bẹ́ẹ̀ n ò ṣe wálẹ̀ Yorùbá wá ṣe nǹkan tó yẹ pé patí lásán là ń rí ọmọ ààrẹ wa níbẹ̀ nǹkan tó bá ti jẹ́ nǹkan gbajúgbajà tó jẹ́ nǹkan afẹ́fẹ́ rìtì là ń rí wọn bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ibi tó ṣe gbòógì apá àríwá ni léyìí tó túmọ̀ sí pé torí ìbò ni wọ́n fi ń lọ bẹ̀. Dọ́rọ̀ mi bá jọrọ ẹja mi o níbi gbogbo wa náà lájọ́ ní ti ń lọ lójú òpó ayélujára àbí kí láàmú tanra wá sí. Èmi rò pé àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ fún wọn lọ́kàn lọ́mọ
bóyá tí wọ́n bá láǹfààní láti ní tò gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o ẹ̀yin mo fẹ́ fi joyè lé lórí o torí pé ó lè dọ̀la kémi ó lọ bá àwọn bàbá mi yóò sì tún mọ jẹ́ olóyè lọ kẹ́mi ọba ogun o kẹ́mi ọba ọpẹ́ o kẹ́mi bàbá pẹ́ lórí ìtẹ́ o àwa ni ọmọ jẹ ọ̀kan lọ́mọ nílé lórí ẹjá mọ àlàyé tẹ́ fi jẹ́ pé tó ọ̀kan lọ́mọ ọ̀tọ̀ sí Ṣèyí Tinubu tá bá ti mọ̀ gbogbo wa láwàárí fún pé ọ̀kan lọ́mọ dé o ọ̀kan lọ́mọ dé o kódà á ṣe pósítà lọ́fẹ̀ẹ́ ọ̀kan lọ́mọ ọ̀kan lọ́mọ ọ̀kan lọ́mọ ṣùgbọ́n láì mọ̀ ọkàn wa ò ní dunnú sírú oyè bẹ́ẹ̀. àwa sọ pé bí irú Sunday Igboho yẹn ni wọ́n fi jẹ́ sẹ́rí kò dìgbà tí olóyè Sunday Igboho tán bá jáwé oyè lé wọn lórí wọ́n ń ṣèṣì ọ̀kan lọ́mọ láti gbàdégbà èmi ò tí wọ́n bẹ́ẹ̀ ni ìgbà mo kọ́ rí wọn rí láyé ní Ìwó Road ní bóyá bíi 2014 àbí 2015 ìdìbò 2015 ni mo rí wọn bẹ́ẹ̀ ni nígbà náà lọ tí ìbò gómìnà fẹ́ wáyé láàrin Ajímọ̀bí àti ẹnìkan gbà yẹn ni mo rí wọn pé mo rí Ìgbòho lójú báyìí gbà ní mo rí wọn gan mo fẹsẹ̀ fẹ́ ni torí èrò pọ̀ àwọn yìí ń lọ̀kan lọ́mọ ó ní nìsín wọ́n ní wọ́n máa jẹ́ kọ́lọ́pàá tẹ̀lé àwọn èèyàn jàǹkànjàǹkàn kiri mọ́ ṣé kọ́lọ́pàá kan kó àwọn NSCDC àwọn ààbò ara ẹni làbòlú ó kó wọn kó mẹ́ èmi rò pé irú Ṣèyí Tinubu tó bá fẹ́ jọ̀kan lọ́mọ lóòótọ́ àwọn NFSS wa Nigeria Forest Security Service tẹ́ pé àwọn ọdẹ ẹgbó ni wọ́n fi bẹ́ẹ̀ irú wọn ló yẹ wọ́n kọ́ jà fún pé ẹ jẹ́ káwọn eléyìí máa sọ wà kiri tó bá di tó ní dúdú àwọn eléyìí ó lò dúdú bẹ́ẹ̀ ni èmi rò pé irú nǹkan ìtàn bá ṣe wá ṣe pé wọ́n wá ṣàṣeyọrí lórí ìpèpè kan kó ní iṣẹ́ fáwọn aráabí ká lè wà nínú ààbò tó tọ́ èmi rò pé lè gan o tó ká ní pélé tó ṣe ẹja fún lọ́kàn lọ́mọ wọn ì tí ì ṣe nǹkan tó tó yìí sẹ́rí nígbà míì ká máa fúnyàn lóyè nígbà téèyàn ò tí ì ṣe nǹkan tó yẹ kéèyàn fi joyè a máa pa àwọn nǹkan rere téèyàn fẹ́ ṣe a máa pa mọ́yàn nínú kò ní jẹ́ kéèyàn lè jára mọ́ tó yẹ kéèyàn jára mọ́ torí ìrẹ̀wẹ̀sì ó dé pé ó dà pé mo ti ṣe dáadáa oyè tán fẹ́ fún ọ̀gbẹ́ni Ṣèyí Tinubu yìí wọ́n mọ̀ ìfún wọ́n tún jó kópa sí dáadáa wọ́n mọ̀ tí ìfòyè ń pọ̀. àtẹ̀sọ pé ìtọ́ fẹ́ fún Ṣèyí Tinubu kọ́ má ti fún. kán mọ̀ ìfún kán sì. èyí tí wọ́n fún ìyá ẹ̀ nǹkan ṣé ó tọ́ sí ni. èwo wọ́n fún ìyá rẹ̀. tí wọ́n fún ní Ọ̀ṣun tó dé wàhálà ilẹ̀ tó dá wàhálà ilẹ̀ rògbòdìyàn káàkiri orí íńtánẹ́ẹ̀tì. ẹ jẹ́ kí n kọ́kọ́ là nǹkan kan yé wa ṣe rí àwa èèyàn fúnra wa ó dàbí pé àìmọ̀ nǹkan tó kàn pàápàá tọ́lọ́run bá ti fún wa láǹfààní pé ká sọ̀rọ̀ káwọn èèyàn gbọ́ wa kán rí wa ká di gbajúmọ̀ nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí ọ̀nà tá à ń gbà ronú àìronú bí èèyàn gidi mọ́ kúrú lẹ́sìn tún máa sọ pé odindi oyè tó ga jùlọ tóbìnrin lè ní lórílẹ̀‐èdè ń bẹ lọ́rùn èèyàn ẹ sì tún foyè míì kọ́ lọ́rùn tí ìyá yìí bá kúrò lórí ipò tọkọ wọn fi pò lẹ̀ former first lady of Nigeria ni wọ́n mọ̀ pé ọlá iyì ẹ̀yẹ tó yẹ kó wà fún wọn yóò sì tún mọ̀ wà fún wọn kí wàá là tó ń fún wọn lóyè sí tí ẹ bá yẹ pé akúnjẹ ìjẹkújẹ tá a fẹ́ jẹ tá a fẹ́ àtẹnujẹ tí ò ní jẹ́ wọ́n padà kà wá kún mọ́ lọ́jọ́ iwájú tó bá yẹ pé lóòótọ́ kìí ṣàtẹnujẹ bírù ìyá yìí gan bá lóun fẹ́ joyè ó yẹ ká ní àmọ́ mi oyè tẹ́yìn ti jẹun ó ju gbogbo oyè lọ bàbá fẹ́ fi yẹn kan joyè mo wá lè sọ fún wọn lóòótọ́ pé ìyá wa oyè yìí ẹ jù lọ bí ẹni já ìràwọ̀ yín wálẹ̀ ní téèyàn bá tún fún yín oyè yìí ọ̀dà oyè wo ló tún first lady kò sí kí wá ló dé tẹ́ wá tó ń foyè míì kọ́ wọn lọ́rùn gbogbo oyè tí wọ́n bá ti jẹ kán tó di first lady ti borí rẹ̀ oyè kan kò tó wá gbọ́dọ̀ gorí ẹ̀ mọ́ nígbà wọ́n ti di first lady ṣé ká wá sọ pé first lady àti olóyè kan ṣé irú oyè tẹ́ fẹ́ fún wọn sẹ́nìkan ò tún jẹ́ lórílẹ̀‐èdè ẹ wà mọ́ fi wọ́n ń fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ibi tó yẹ kí first lady dá jókòó sí ẹ wà fẹ́ nìkan tì í torí pé oyè pa wọ́n pọ̀ ọlá ẹ̀yẹ tó yẹ ká bù fún wọn ẹ jẹ́ ká fún wọn torí pé wọ́n jẹ́ obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè kí là tún wá ẹ fún wọn ní yèyé kinní kan ìyálóde kinní kan kinní kan ẹ ń gbé wọn kéré ni àwọn ọba mọ àwa mọ ìpele wà nù oyè jíjẹ ẹni ó bá mọ ìdí ìpele oyè kò ní fúnrú àwọn bẹ́ẹ̀ lóyè kankan ó dàbí kẹ́ ẹ lọ mú olórí láàfin kẹ́ wá lẹ fẹ́ fún lóyè kan oyè kílẹ̀ tó fẹ́ fún àbẹ́yìn gbọ́ rí pé èèyàn kan jó lórí láàfin wọ́n tún wá fún lóyè kan láàrin ìlú tó bá ti jóyè kan kó tó di olórí oyè wọn mọ̀ pé mọ́ ni wọn ò ní tún gbóyè míì wá mọ́ àbẹ́yàn tó ń jọba tán kí wọ́n tó fi jẹ olórí ọmọ kìnní kan ṣẹ́ gbọ́ rí
ẹ kí wá là ń dára wa láàmú sí fún pé èèyàn jẹ́ former president kò sílẹ̀kùn tọ́kàn tí ò sí torí kí la fi ń joyè ẹ sọ fún mi kí ni díẹ̀ tá a fi ń joyè tákàn wá mọ́ tanra wa tá a mọ̀ dára wa láàmú. èyí tó tiẹ̀ wá pa mí lẹ́rìn jùlọ nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni wípé ṣe máa kókò ń ṣe Tinubu ní ìkànjú lọ́ọ́ fi joyè. Mo gbọ́ pé wọ́n ní kí èso nìkan ṣùgbọ́n tiẹ̀ lọ hàn. wọ́n ní Senator Abdulaziz Abubakar Yari ó dàbí orúkọ Yari Haúsá orúkọ àríwá lọ́ọ̀ni Yari. wọ́n sọ pé wọ́n fi jẹ ọba lóyìn of Yorùbá land. ẹnìkan ti jẹ ọba lóyìn yẹn rí ẹnìkan ti jẹ́ rí gọ́vnà Kogi ni Abubakar Audu ni Aláàfin Ọ̀yọ́ fi jẹ́ sometimes in 2003 wọ́n fi jẹ ọba lóyìn. ṣé wà láyé báyìí ṣá. kò sí láyé mọ́ ẹ ti lọ. èyí ti lọ nu. wọ́n ṣe òpin kan tó fún. kí ló dé tó yẹ pé ọ̀hún ni wọ́n ti mú wọn wá kò sọ́mọ Yorùbá tó lè jọba lóyìn ni. ìbéèrè tó yẹ kí n sọ tó fi dápọ̀ ẹni tó ti lọ́nu pé kí ló dé tó yẹ pé kò sí ọba lóyìn lọ́dọ̀ tiwa àfi lọ́dọ̀ wọn lọ́ba lóyìn ti ń wà. ẹ pé ẹ̀pọ̀tẹ́ má bínú kò ń ṣe òun ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ fi ọmọ Haúsá jọba nílẹ̀ Yorùbá o. ṣé bóun ni mo sọ fún yín yìí àìmọye ṣùgbọ́n ṣe rí sọmọ Yorùbá lọ ń joyè lọ́dọ̀ àwọn ẹmíà bóyá kí n pelé lọ́rọ̀ ọjọ́ mi sọmọ Yorùbá lọ joyè lọ́dọ̀ àwọn ẹmíà ìbéèrè tó yẹ ká bira wa nù ọmọ Yorùbá wo ló dé tó wá ń ka oyè rẹ̀ nínú oyè tí wọ́n fi ń kì tó wá sọ pé Sẹ́ríkì Bàndáwákí ti ìlú Kánò Sẹ́ríkì Dámọ́làmí ti ìlú Kaduna Dáńbọ̀rọ̀nú ti ìlú Maiduguri dáńkì nìkan ṣe é gbọ́ nínú oyè wa kí ló dé tá a wá ń gbé ọba lóyin tá à ń gbé lọ sọ́dọ̀ wọn. mo mọ̀ pé èyí nìkan kan oyè ó tún pọ̀ tí wọ́n tún fáwọn ọmọ ẹ̀yà mi o èmi ò sọ pé kò dáa ká wà ní rẹpọ̀ ṣùgbọ́n ẹni tí ọba fẹ́ èèyàn ìwọ̀nba lèèyàn ń fẹ́ wọn mọ́. nínú nǹkan tí ó ń pìrìsáàfù àṣà wa tó ń dáàbò bo àṣà wa oyè jíjẹ jẹ́ kan bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ ó sì á jẹ́ pé ọba lóyin ṣé ẹ mọ̀ tó mọ ọba lóyin ẹni tó jẹ́ pé in tó ní ṣe pẹ̀lú gbogbo nǹkan ìdùnnú inú ọ̀dọ̀ wọn ni ó ti máa jáde wá. kí là ń pè ní gba oyin tán bá ní ọba gbé gba oyin ṣé ẹ mọ̀ pé gba ayọ̀ ló gbé wọn abẹ́ẹ̀kọ́ ni kí wá ló dé wọn ò fi jọba ata wọn ò fi jọba epo wọn wá jọba lóyin. àwọn èèyàn tó ṣe dáadáa pọ̀ nílẹ̀ Yorùbá tán jẹ́ amúlùúdùn tán múnú àwọn èèyàn dùn tẹ́ pé àwọn èèyàn ń rí ìdùnnú látọ̀dọ̀ wọn àwọn èyí wọn ò tọ́ lóyè ẹ fún wọn ká mọ̀ tara wa lọ́pọ̀ èmi ò sọ pé tí kábíyèsí fẹ́ ṣe ò dáa o torí mo mọ̀ pé kí wọ́n tó lè sọ pé wọ́n fẹ́ fèèyàn kan joyè àwọn kan ní ọ̀wà dá akọ rẹ̀ sí wọn létí. èyí ṣe pé kábíyèsí ọkàn wàá jí láàárọ̀ wọ́n wà ní wọ́n sì tún fi lo àwọn olóyè tó àpúrúfù ẹ̀ náà kí ni ipa tí ẹni tí wọ́n fẹ́ fún ni kí ni ipa tí ó ṣe kí ni ipa tí Yari tó ṣe sílẹ̀ Yorùbá tẹ́ fi wò pé ó tọ́ lẹ́yìn tí ń joyè ọba lóyìn. kásẹ̀ sọ pé Abubakar Audu èyí ò sọ pé òun bọ́mọ Yorùbá tán pé ẹ̀yà Yorùbá làwọn lápá ọ̀dọ̀ àwọn ní Kogi bóun ti Yari sì wá jẹ́ bóun ti Yari ṣe jẹ́ ẹ wo ẹ̀yin ọba wa ẹ má bínú tí ẹ bá ti dépò Ọlọ́run ti gbé yín sórí wa ṣùgbọ́n ẹ tún nílò mọ̀ràn wa o ẹ nílò mọ̀ràn wa o torí bá a bá sọ pé a fi yín lẹ́ẹ̀mí tẹ́ ẹ wà kẹ́ ẹ máa ṣe nǹkan tó wù yín ẹ̀yin gan nígbà míì tẹ́ ẹ bá fẹ́ sùn lálẹ́ ẹ máa blame wa pé irú àwọn èèyàn wo lọ́lọ́run wá kó mi tì yìí tí mo ṣe ẹ pè mí sákèsì rárá sà kábíyèsí sà mo sí fìlà torí ẹ̀ ni èmi ṣe ń pè ń sákèsì ní ìsìn ẹ ṣàyẹ̀wò kinní ẹ sì lè cancel rẹ̀ ẹ lè change date ẹ sì lè change oyè tẹ́ fẹ́ fún wọn option mẹ́ta lẹ́ní nǹkan mẹ́ta lẹ lè ṣe ṣùgbọ́n ẹlẹ́kẹta lè má ṣe é ṣe pé kẹ́ cancel ẹ lè yí oyè ń padà ẹ lè yí padà ẹsẹ̀ yìí Tinubu ọ̀kan lọ́mọ Yari ọba lóyin àwọn oyè ń tóbi jù wọ́n lọ ó tóbi jù wọ́n lọ kẹsẹ̀ wàá sọ pé ẹ fẹ́ gbé ọba lóyin fúnru Dangote bẹ́ẹ̀ ni tó ti lápa káàkiri gbogbo ẹ̀yà tí ń bẹ lórílẹ̀‐èdè ẹ̀sọ̀ ẹ̀yà tí ò ṣiṣẹ́ fún Dangote ẹ̀sọ̀ ẹ̀yà tí ó dèyàn látara rẹ̀ ìmọ̀ rí o òun kà mọ́ ròyìn ni o Ọlọ́run sì bá mi ṣe mo dúpẹ́ n ò sínú sọ̀rọ̀sọ̀rọ̀ àbádẹ́rin kò sónú tí mo lọ ṣàgbé nílé olówó mo mọ olówó dáadáa wọ́n sì mọ̀ mí ṣùgbọ́n n ò ní nọ́mbà wọn n ò sì láka nọ́mbà mi lọ́wọ́ torí mo ìbéèrè
ẹ̀kọ́ àtàkà tọ́lọ́run ní kí n máa rí jẹ pẹ̀lú àpọ́nlé, inú mi á máa dùn tí mo bá ń jẹ, ó sì tẹ́ mi lọ́rùn. Mo mọ̀ pé tí Ọlọ́run bá lóun dé ó dé ni, kì í wá ṣe pé kí n ta ọmọlúàbí mi sọnù nítorí tí mo fẹ́ pọ́nlá. Àní rírú ẹ̀. Fún ìdí èyí, ẹ̀yin kábíyèsí wa nílẹ̀ Yorùbá, a rọ̀ yín, a bẹ̀ yín, ojú wa lẹ̀ ń ṣe ẹ̀ sójú ara yín. Ipò tẹ́ ẹ wà, ipò gbogbo ìlú ni, kì í ṣe ipò ara yín nìkan. Ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé èèyàn kan ló wà lórí àpèrè ńlá náà, ẹnìkan ni ó tún wà ńbẹ̀ lọ́la, kẹ́mi yín ó gùn kẹ́ ẹ pẹ́. Ṣùgbọ́n kábíyèsí sà, àwọn nǹkan tá a ṣe tí ó jẹ́ pé ìtàn rẹ̀ ò ní ṣe é parẹ́ ní ti dáadáa ni ẹja dáwọ́lé. Kì í ṣe àwọn nǹkan tá a ṣe tẹ́ pé wọ́n mọ̀ ní bí ọba tòní lọ kò ní dà, kò ní dà. Ẹ sì ní sí ńbẹ̀ mọ́ ńgbà ni, èmi gan lè mọ̀ sí ńbẹ̀ mọ́, ṣùgbọ́n àwọn ọmọ wa tí ń bọ̀ yóò le díẹ̀, torí nígbà ẹni tó joyè ń tó bá di pé ó tún mú nǹkan wá nú àwọn èèyàn rẹ̀, àbáwọn èèyàn rẹ̀ wọ́n wá di pé ó gbéṣẹ̀, wọ́n sì wò pé àwọn ni àwọn ìjọba lóyin tán, kán tó fẹ́ lòmíì lẹ̀, sẹ́ni kò tọ́ sí wọn ni. Kí lẹ fẹ́ pè ní nǹkan àmúyẹ tẹ́lẹ̀ ní tẹ́pẹ́ tọ̀hún ò ní? Àwọn nǹkan tá a béèrè fún nù, àwọn nǹkan tá a béèrè fún nù. Ẹ já mọ̀ kí ni Ṣèyí Tinubu ṣe yẹ lẹ́ni tẹ́ fẹ́ fún lọ́kàn lọ́mọ. Ẹ já wo kí ni Yárì kí ló ṣe yẹ tẹ́ fẹ́ fi fún ní ọba lóyin yẹ Yorùbá. Tá a bá ti mọ méjèèjì, àbùṣebùṣe, kọ́dà àwa gan á dàsọ tá a mú aṣọ tá a jò. Wọ́n lọ gbà fọ́nà Ìṣẹ́yìn ni òun sọ, wọ́n dáṣọ fọ́mọ Ìṣẹ́yìn ni òun sọ, aṣọ tí a mú olówó fara olówó, ẹ̀wù tí a wọ̀ olówó jogún dẹ̀ra, fìlà tí a dé ṣùkúṣùkú bámbám, ẹni tó bá wó kó pẹ́, wọ́n rán mọ́ láṣọ Ìṣẹ́yìn ni òun sọ. Lọ́jọ́ ni mo mọ̀ pé fúnjọ́ òye ni wọ́n kọ ni, àwọn orin kan bẹ tán máa ń kọ lóde Ọ̀yọ́. Ọ̀yọ́ nílé ọba kì í sọ̀rọ̀ ẹnu, Ọ̀yọ́ nílé ọba kì í sọ̀rọ̀ ẹnu, ẹni kò bá gbà kó ṣeré lọ́yọ́ kó wá rí, ẹni ò bá gbà kó ṣeré lọ́yọ́ kó wá rí o, Ọ̀yọ́ nílé ọba kì í sọ̀rọ̀ ẹnu. Ó lórin nǹkan tá a máa ń kọ́ kékeré, wọ́n ní ọkọ̀ tá a bá wọ̀ láti bà náà fi ń gbé wa rèkó, Ọ̀yọ́ lọ́gbà Ọ̀yọ́ lọ́gbà gbogbo èèyàn lórí. Ẹ sọ fún pé tí mo ṣe orin mọ́ṣẹ́ tẹ̀ ń ṣe. Sẹ́rí ọmọ Yorùbá ni mí, orin tí mo kọ yìí àwọn orin àṣà Yorùbá ni. Ẹ pé tá a bá ń ṣe nǹkan àṣà, tá a bá ti kọ́ á jẹ́ kí àṣà wa kó rẹ́sẹ̀ wálẹ̀. Ẹ má bínú kábíyèsí, ìbéèrè tí mo béèrè méjì péré ni sà, mo sí fìlà forí adé sà, kí ó kọ yín lè bá a dá dáadáa sí ni sà. Àwọn nǹkan àmúyẹ̀wò ni Ṣèyí Tinubu ní tẹ́ ẹ fẹ́ fún lọ́kàn lọ́mọ, kí n tó máa lọ ìbéèrè méjì ohun ti tó mi. Yárí nǹkan àmúyẹ̀wò ló ní tó fi jẹni tó yẹ kó jẹ ọba lóyin tilẹ̀ Yorùbá. Ẹ ṣé o. Ẹ kú mo ní ẹ kú ẹ má bínú ẹnu mi àgò. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá yìí sọ fún yín pé àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ní òye ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ní àwọn tí màá wá sórí ètò yìí. Ọ̀rọ̀ ni arákùnrin yìí sọ yìí. Bó bá ṣe yí ẹ̀yin sí, bó ṣe yí àwọn sí làwọn ṣe sọ yìí o. Bẹ́ẹ̀ni. Bó bá ṣe yí ẹ̀yin sí, ẹ fi ṣọwọ́ sí mi. WhatsApp number mi tẹ́ máa ń text mi náà níbẹ̀ lójú amóhùnmáwòrán yìí. Ẹ tẹ̀ sí mi síbẹ̀. Àwọn kan á ti lè máa send the voice note sí mi wípé ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ báyìí. Bó bá ṣe rí lójú títí ẹ text mi lórí WhatsApp tàbí kẹ́ fi ṣe ọwọ́ sí comment. Èyí ṣe ẹ̀ mọ̀ tán lójú wòye tèmi mọ sọ. Bẹ́ẹ̀ni. Lójú wòye ẹlòmíì ó lè ṣeéṣe pé ìwòye ẹlòmíì yóò tún ràn mí lọ́wọ́ nínú ròrí mi tí n bá fẹ́ kọ ìwé jáde n ó lè rí i lò. Ẹ fẹ́ kọ̀wé jáde? Mo gbọ́dọ̀ kọ̀wé. Fún ìdí èyí àwọn nǹkan tí àwọn èèyàn bá sọ nípa rẹ̀ ẹ má jẹ́ kí ti tèmi náà dì sí kí n lè tún fi ṣẹ̀kọ́. Ẹ má wọrí. Bó ti rí lọ́dọ̀ tèmi nù, wọ́n ní díẹ̀ lọ̀rọ̀ tó bá ti pọ̀jù adàròyé. Fún àǹfààní lẹ́ẹ̀kan sí àwọn tó bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena Series, ìkànnì tí ẹ já sí mo rọ̀ ọ́ bá mi subscribe sí, láìkí fídíò tó wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹgbẹ́ rẹ̀ ń. Ọ̀rẹ́ àmàgòkò níbẹ̀ táwọn oníbàá máa pè ní notification bell bá mi tẹ̀ bá tẹ̀ tán jọ̀ǹda rẹ̀. Ó láǹfààní láti máa wo ètò yìí ní gbogbo ìgbà tí a bá ti gbé ètò wa jáde. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn náà ni orúkọ mi. Lẹ́ẹ̀kan sí kí lórúkọ yín ní. Ọmọ Kẹ́hìndé Ìṣọ̀lá lórúkọ tèmi ń jẹ́ Fangaruba ní gbogbo ayé mọ̀ mí sí ojàre. Èmi gangan ló ní Ṣọlá Fangaruba tí ẹ mọ̀ ń ṣe nǹkan tó tọ́ nígbàkúgbà tó bá yẹ omi ò ní bá yín lójújọ́ ọmọ Yorùbá tàtà o.
ẹ ṣe ń tó tọ́ ká lè ríra wa kí o. Ó ti di ìgbà kan náà, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.